تفلحون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ibi tí a bá kéwdé lórí àyà yìí náà la wà. رحمكم الله. وإذا سألك عبادي عني kí ló fà á tá a ṣàdúrà títí tí ò jẹ́ kó gbà, kí ló fà á tá a dúà ò fi gbà. ọlọ́run sì ń jẹ́ ọlọ́run rẹ̀. àdéhùn yẹn wà ń bẹ̀ pé ẹ pè mí màá dá yín lóhùn. kí ni ṣe táwa wá pè é tí ò dá wa lóhùn. tó fà á ta fi kọ́ lọ́hùn tí ò fi dá wa lóhùn ni pé bó ti yẹ ká tọ́ àtọ́ bẹ́ẹ̀ láfi pé tí ò fi dá wa lóhùn. ọmọ àfa ń bẹ́nu wa ẹni tó jẹ́ sí pé lórí ẹ̀ ni àfa àti hù kì í tún ṣe ọmọ àfa. àmọ́dọ̀ ẹ̀ ni ìjẹ́ àfa àti hù. ọ̀nà tá a wá gbàjẹ́ àfa tá a fi di àfa ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. radiyallahu ta'ala anhu. Àmín. wàá kówó rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá jí lásùbọ̀ ẹ̀ bá ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ bá jí láyìlá ẹ̀ bá ń bẹ lọ́hùn lálàsà ẹ̀ bá ń bẹ lọ́hùn mọ́gídì ẹ̀ bá ń bẹ lọ́hùn níṣà ẹ̀ bá ń bẹ lọ́hùn ó wá kó gbogbo owó ní oko fún bàbá pé ẹ̀ máa bá ń bẹ lọ́hùn bàbá wa ní ó tó kalẹ̀ ńwájú wọn wákàtí kankan lásìkò òrùn kankan pé ntẹ́ máa fi bẹ lọ́hùn rèé ó kó kalẹ̀ ńwájú bàbá ní wàá kówó rẹ̀ kówó ẹ̀. ó ládùúgbò àtọ́lọ́hún kọ fẹ́ni kọ̀ọ̀kan yìí pé àdúrà báyìí ni mo máa gbà. ó níye ìsìjàbà gbígbàdúrà tọ́lọ́hún kọ fẹ́ni kankan tó jẹ́ pé ẹnìkankan ó níye tí Ọlọ́run ó gbà ń bẹ̀. nígbà tí n bá wá lo gbogbo ẹ̀ lórí ìwọ. tí n bá wá lo gbogbo márààrún lórí tiẹ̀ nìkan ìwọ wa ni kó jẹ́ tèmi. Allahu Akbar. ìkànnì yẹn. ìdí tí ẹni tá a fa hù lé wọn. ẹni tí àfa hù lé wọn. tóun náà máa wí pé mo ṣàdúrà tí n bá jókòó àdúrà báyìí iye àdúrà báyìí ni mo ti ṣe iye àdúrà báyìí ni mò ń jí ṣe. ó dà nílé Sheikh Adamu mò ń gbé iye àdúrà báyìí àdúrà tí n bá ṣe lórí bàbá òní ó yá ìwọ lọ dá wọn lóhùn. ọ̀rọ̀ yìí tó ń sọ yìí bí ẹni pé bàbá tèmi kọ́. Allahu akbar. ọ̀rọ̀ tó sọ yìí. bí ẹni pé Sheikh Adamu kọ́. bí ẹni. bàbá tèmi. Allahu Akbar. mi ìmọ̀ àwọn tó gbélé ẹni mi ìmọ̀ ẹni tó gbọ́dọ̀ ẹni mi ìmọ̀ ẹni tí bàbá ó sọ mi pé ẹni báyìí lọ dá lóhùn mo mọ̀ wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. ìyẹn wà lóòótọ́ ló wà bọ́tí wo ò sí ń bẹ̀. ìwọ ò sí ń bẹ̀ tó kàn ń pàpè mọ́ra rẹ pé wà ń bẹ̀ kéye báyìí ni wọ́n ń ṣe fún ẹ ò sí ń bẹ̀. níjọ́ táwọn Sheikh Saad Bamgbọ́lá. Allahu hayatu. Allahu hayatu. níjọ́ tí wọ́n ń wa bàbá àwọn kọ́lá àkọ́kọ́ dírẹ́fà. Yakumullah. Sheikh Abdulrazak Abdulrahman Ìwó làkọ́kọ́ dírẹ́fà. Allahu Akbar. ìgbà tí Sheikh Saad bẹ̀rẹ̀ lẹ́yìn Sheikh Saad Abdurrahim Hamza
mufti ó tó Ògùn Ìsẹ́yìn lẹ́lẹ́ ló tẹ̀lé wọn lẹ́yìn yẹn ló tó kan Sheikh Suleimani. نعم المولى ọ̀pọ̀ báyìí pé ó pọ̀ mọ̀jọ̀ Yorùbá ni wọ́n sọ kì í ṣọ̀fọ̀. tó bá ti ṣọwọ́ yẹn báyìí tó bá yí báyìí ó parí. tó bá ti yí bá ní ó parí nìyẹn kì í ṣe pé wọ́n síwọ́. rárá. ìmáàmù Gbàngbọ́lá. bàbá wa ìmáàmù Gbàngbọ́lá. wọ́n á jogún tírà yẹn ogún àwọn àṣírí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wọn. wọ́n wá jogún àwọn àṣírí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wọn. bàbá Jimoh. bàbá Jimoh. nígbà tó wá lọ́dọ̀ bàbá tó ń wá bàbá sì mú un lọ sí mọ́sárì ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ mọ́sárì àkọ́kọ́ 1946 mọ́sárì ẹlẹ́ẹ̀kejì máa lọ 1950 inú ẹni tí wọ́n mú dání ìmáàmù Sáàdù Gbàngbọ́lá yìí wà ń bẹ̀. ẹlẹ́ máa rìn yẹn bó ṣe rí. tí àwọn bá rí ìmáàmù Gbàngbọ́lá dé ni àwọn àṣírí tí mò ń wí wọ́n wà lọ́wọ́ wọn dáadáa. bí wọ́n bá rí bàbá lè ní àwọn àṣírí táwọn bàbá wa ń wí yìí wà lọ́wọ́ wọn dáadáa. wọ́n á máa wí pé Sáàdù ẹni tó wáyìí wọ́n ni lọ dá lóhùn. wọ́n á máa ní Sáàdù ẹni tó wáyìí lọ dá lóhùn. Ayakumullah. Allahu Akbar. dáadáa lọ́rọ̀ bàbá òráyè dáyọ̀ lóhùn. ok Imam Sáàdù Gbàngbọ́lá àwọn lọ Haji Abdulrahim Hamza òun ò tiẹ̀ ọ̀rọ̀ àwọn ẹnìkan dá lóhùn ló yá lọ dákẹ́ náà òun ò mọ̀. kéèyàn sì mọ kéwú kó sì lóhùn afẹ́jánẹ́sì débi téèyàn nídé ẹ bá Haji Rahim Hamza wájú ni. Allahu Akbar. Damallahu hayatahu. آمين ó sì ní ọ gbogbo ẹni tẹ́ ẹ mọ̀ àbí tí ó máa sọ pé bàbá mọ òun mọ bàbá ju ẹni bọ́ọ̀dì lọ. Ayakumullah. أنكم الله àwọn ni wọ́n wá kọ́ Sheikh Suleiman حفظه الله. ó yá kọ́ Sule mọ́tò àwọn náà kọ́ Haji Suleiman ní mọ́tò. أكبر ok máa wà mí. àìmọye lomi tí ó wá dé Suleiman eléyìí ni o. bàbá tó jókòó ń bí ni o. نعم المولى. آمين bàbá Suleiman tó jókòó ń bí ni o Sàrújì là ń wí ẹ má dàá pọ̀ o mo ní ká má dàá pọ̀ Sule tó jókòó ti bàbá nìyí. Basaruji. ó yá lọ dá wọn lóhùn. lọ dá wọn lóhùn. Mashallah. bẹ́ẹ̀. àwọn olóyìnbó wọ́n máa ń pòwe Ramakumullah. wọ́n ní Never argue with liars. má bá òpùrọ́ jiyàn má bá òpùrọ́ jiyàn. You can't win o ò lè wí o ò lè wí ní òpùrọ́. because they believe in their own lies. torí nǹkan tó gbàgbọ́ ni pé irọ́ tó ń pa yẹn tí ẹ ló gbàgbọ́ irọ́ tó ń pa yẹn ló nígbàgbọ́ lé lórí yóò wá fẹ́ kó o gba tòun torí bẹ́ẹ̀ má bá jiyàn. àkọ́ríkù ni ó kó fún. ìyẹn ni ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. téèyàn bá ṣe mistake ó lè wà kọtí aten ومن يكسب خطيئة téèyàn bá ṣe mistake
أو إثما àbí ó ṣẹ̀gbọ́n tààrà ثم يرمي به بريئا wọ́n á ṣe bí ẹni tí ò ṣe nǹkan kan. وقد احتمل بهتانا dánù ju isimu lọ Allahu Akbar. isimu ju khati'a lọ أكبر bùdánù ni ó ju ẹ̀ṣẹ̀. فقد احتمل بهتانا وإثما odidi ó ju ẹ̀ṣẹ̀ wa ithman mubina ìyẹn ọlọ́run tó wá wípé ó ṣẹ̀ ẹ́ ni o ẹ̀ṣẹ̀ tó jẹ́ tọ́lọ́hun bá mú wa máyà wa kàtí àtàwọn kìíní summa yastaghfirullah yajidillah ghafuran rahima ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم àbí ó ṣàbòsí fúnra ẹ̀ ذكروا الله فاستغفروا لذنوبهم istaghfaru li dhunubihim ó wá tètè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wajada Allaha ghafuran rahima yóò bọ́ lọ́run lẹ́ni tí ó forí jìn tí ó tún kẹ́ ẹ̀rọ kó di méjì. إن الله لا يغفر أن يشرك به an yushraka bihi ọlọ́run ò ní forí jìn ẹnìkan kó ṣe bọ́ pẹ̀lú ويغفر ما دون ذلك لمن يشاء tó bá ṣe ẹ̀ṣẹ̀ míì ọlọ́run lè forí jìn liman yasha ومن يشرك بالله náà bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run فقد ضل ضلالا بعيدا. ó ti nù lánàá tó fojú hàn. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون láàbù sí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ وهم يعلمون òun ṣẹ̀ أولئك جزاؤهم مغفرة من ربهم ẹni tí ò takú lórí ẹ̀ṣẹ̀ yẹn tó máa pẹ́ òun ṣẹ̀ magfiratun min rabbihim Allahu Akbar. ọlọ́run ó forí jìn وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين tọ́lọ́run ni ó ṣẹ lọ́hùn ó mọ̀ ó mọ̀ ó tágìrì ó wá lọ́run lálá forí jìn ó takú هذه واحدة eléyìí ọjọ́ kan ẹlẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ọlọ́run kọ́ ló ṣe kó kúrò ní hómórù kó di bídù wàláhì ọlọ́run ò ní wo bẹ̀ Allahu Akbar. ọkàn náwó ni Allahu Akbar. ìran ẹ̀ṣẹ̀ mẹ́ta ni ẹ̀dàbí mẹ́lin asùnwó فما حججت ولكن حاجة الحين وإذا حججت بمال أصله ونصره فما حججت ولكن حاجت إليه وما حججت ولكن حاجت إليه. ما يقبل الله إلا كل طيبة inna Allaha tayyibun لا يقبل إلا طيبا. illa tayyiban لا يقبل الله إلا كل طيبة ما كل من حج بيت الله مقبول ما كل من حج بيت الله مقبول
ṣé o dé sílé mi náà káàbọ̀. àwọn lọ múra láìmọye ìgbà kò rán o. Allahu akbar. òun lọ hajj láìmọye ìgbà kò rán. Allahu akbar. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداء إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداء إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. àpèjúwe kò ṣẹlẹ̀ yẹn tọ́lọ́wọ́ òfin ní dá sí ẹ̀. àpèjúwe pé kó o ṣe èèyàn tọ́lọ́wọ́ òfin ní dá sí ẹ. o ní ipò tó ànábì. o ní ipò tó ànábì. alayhi salatu wassalam. iṣẹ́ ànábì. ní ànábì. ẹ̀dá kankan tí ò sínú ànábì kò ní kò tó wọn. ẹ̀dá kankan tí Ọlọ́run bá fúnra ẹ̀ ṣàlẹ́sẹ̀ pé ànábì ni kò sẹ́ni kankan tó tó wọn nípò. ní tọ́lọ́wọ́ òfin forí jìn ànábì Dáúdà. Alayhi salatu wassalam. kò forí jìn nígbà tó gbà yàwó wọ́n bẹ̀rù wọn pé ayé bọ́lá ayé lè ti wá. قالوا لا تخف ọ̀yà àmọ́ jáyà خصمان àwọn méjèèjì à ń jà ní. بغى بعضنا على بعض ìkan gbẹ́rù gbọ́n rí lórí ìkejì. فاحكم بيننا بالحق ìwọ ni o dájọ́ fún wa. ولا تشتت má fi kan bò ó. وادنا إلى سواء الصراط. lọ sọ́nà tààrà. إن هذا أخي له 99 نعجة sórí ìkejì mi. له 99 نعجة ọgọ́rùn-ún kan dín kan. ولي نعجة واحدة Dáúdà pọ̀. Allahu akbar. ó wá ní 99 èmi lẹ́yọ kan. فقال أكفلنيها وعزني في الخطاب ìlànà kò jẹ́ ẹjọ́ wí. قال ní Dáúdà bá gbé. لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه ìwọ náà ìwọ ò ṣe dá. ò ṣe dáa. Allahu akbar. ìwọ ní 99. ó ní 99 ó tún wá gbà kan tiẹ̀ kí tiẹ̀ lè bá pé 100. afóhun náà ní mímọ̀ àfún lọ́gbọ́n àfún lóye. orí yẹn nígbà tí Suleiman náà parí gbogbo nǹkan lòun náà bá yí pé Allahumma abli mulkan la yanbaghi li ahadin min ba'di. Ọlọ́run ni mo gbọ́. Allahu akbar. o ò sì ní bímọ rí. Allahu akbar. La ilaha illallah. Allahu akbar. ọmọ wo ni Suleiman náà ní tọ́lọ́run ròyìn ẹ̀ fún wa. Allahu akbar. ó parí sórí ẹ̀ ni. Allahu akbar. Allahu akbar. torí ẹ̀ ìwọ tó ń bẹ tó ń tọrọ yìí pé Allahumma abli mulkan la yanbaghi li Ila ahadin min ba'di. ọmọ ẹgbẹ́ yẹn náà ló fẹ́ pin. Allahu akbar. Allahu akbar. nǹkan tó tọrọ ni. الله أكبر Allahu akbar. la yanbaghi Li ahadin min ba'di. lẹ́yìn òun yìí kò tún gbọdọ̀ tọ́ sí alọ́lọ́run máa ń gbàdúrà. Ọlọ́run máa ń gbàdúrà. o ò mẹ́yì tó fẹ́ gbà. o mọ̀ yìí tó fẹ́ gbà.
bá ní so. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Ọlọ́run máa ń gba àdúrà. gbígbàdúrà yẹn ó lè lọ́ra. Gbígbà àdúrà tọ́lọ́ máa ń gbà yẹn ó lè lọ́ra. lílọ́ra tó lọ́ra kò ná lọ́run ò gbà. Lílọ́ra tádùá ní lọ́ra kó pẹ́ kó tó gbà ní kì í ṣe pọ́lọ́run ò gbà. Allahu Akbar. ìwọ lè máa gbàdúrà fún rẹ. Wọ́n lè máa gbàdúrà fúnra rẹ̀. Kọ́lọ̀ ní rárá. ìwọ kọ́ ló làdúrà yẹn. Ìwọ kọ́ ló ní àdúrà yẹn. ọmọ tí ó jáde lára rẹ ló ní. Ọmọ tí ó jáde lára rẹ̀ ló ní. Allahu Akbar. Allahu Akbar. ó gbà ní. nínú suratul Kahf ẹgbà tí Khidir àti Musa ń lọ tí wọ́n wá débi kan pé ẹ gbà wá lálejò àwọn ta ní kán gbà wá lálejò tí wọ́n gbà wá lálejò ògiri ni wọ́n tún fẹ́ máa wó oníkà dìde ká tún máa ṣiṣẹ́ ó ní mo ti ní o má bà mí rojọ́ ṣáàmù pọ́npọ́n àti ṣọ́fẹ̀lì wọ́n yà máa pọ́n yẹ̀pẹ̀ wá wọ́n bá mọ́ nígbà wọ́n mọ́ títí wọ́n mọ́ dé ìgbà tí ó wà á tú fún وأما الجدار ògiri tó wó yẹn وكان لغلامين يتيمين في المدينة àwọn ọmọ òrukàn méjì kan ni wọ́n ní. وكان تحته كنز لهما àmọ́ bá bó ṣe wó yẹn táwa bá lọ ìsàlẹ̀ ẹbẹ̀ pẹpẹ ọrọ̀ kan wà ń bẹ̀. وكان أبوهما صالحا bàbá wọn èèyàn rẹ̀ ni. فأراد ربك أن يبلغا أشدهما ọmọ yẹn kéré ọlọ́run á fẹ́ kí wọ́n dàgbà. ويستخرجا كنزهما رحمة من ربك ọlọ́run wà tọ́jú pẹpẹ ọrọ̀ yẹn fún wọn. رحمة من ربك ìkẹni tọ́lọ́ látọ̀dọ̀ ọlọ́run. وما فعلته عن أمري orí ò dá ṣe nǹkan o. ذلك تأويل ما لم تستطع عليه صبرا agbára àti múmọ́ra òun ni mo tún fún ẹ. ok oríṣiríṣi tafsiri ló wá wà. wọn á ní kánà àbú. وكان أبوهما صالحا ṣé bàbá tó bí wọn ni. wọn ní bàbá tó bí wọn kọ́ bàbá kẹwàá Allahu Akbar. Allahu Akbar. ló fẹ́ yọ pẹpẹ ọrọ̀ yẹn fún wọn الله أكبر kò sì fẹ́ kó sọnù. أكبر bàbá kẹwàá Allahu Akbar. kánà àbúhùmá Salihan. Allahu Akbar. kò sọ pé جدهما jàdúhùmá الأعلى salihin. Allahu Akbar. وكان أبوهما صالحا وكان أبوهما صالحا وكان أبوهما صالحا. Allahu Akbar. ló fẹ́ yọ yẹn
àdúrà bàbá kẹwàá. فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب يجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. àpèjúwe gbogbo àwọn àfáà wa tí wọ́n bá wọn ka Kùránì wọ̀nyí ó dà gẹ́gẹ́ bí àpèjúwe jìtá. ó dà gẹ́gẹ́ bí àpèjúwe títà gòjé àpèjúwe jìtá yẹn àwọn okùn tí wọ́n fi sí. àwọn okùn tí wọ́n fi sí àwọn kan wà treble. àwọn kan wà treble. akramakumullah. àwọn kan wà. àwọn kan wà bass ni wọ́n. àwọn kan mọ́lò ni wọ́n. akramakumullah. ó wá lọ lóríṣiríṣi bẹ́ẹ̀. tí mọ́lò bá ń dún. tí mọ́lò bá ń dún. oní treble ó máa dún. oní treble ó máa dún. wọ́n á dẹ̀ máa gbọ́ ohùn wọn lọ́tọ̀ọ̀tọ̀. ẹ̀bùn ni. ẹ̀bùn ni. ọ̀yá bá ń ké. وإذا سألك عبادي عني فإني قريب يجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. سبحان الله العظيم.